tẹ́tọ̀rẹ́ ọlọ́run àkọ́kọ́ ọlọ́run kẹyìn ọlọ́run ọba tó ń rí gbogbo ojú tójú kan ò lè rí ọlọ́run wọ ni ọlá àlèwí lè ṣe ọba nínú sánmọ̀ ohun ọ̀run ohun ayé ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí mo tẹríba sí ìhà rẹ gbogbo ojú ọkàn tó ń bá mi lọ ní lórí ètò yìí àánú ọlọ́run kó máa bá yín gbé ojú rere ọlọ́run kó wò yín àṣeyọrí dáradára kó jẹ́ tẹnìkọ̀ọ̀kan yín ògo àti ire ọlá tó ń bẹ níwájú wa lórí ilẹ̀ Oòduà ọlọ́run olódùmarè á fi lẹ́nì kankan á lọ́wọ́ nínú gbénu sàárè ìpìtàn ìjẹ́ ó ṣe mí láàánú láti wá sórí ètò yìí ní ọ̀sán yìí nítorí pé wuyewuye kan ń lọ ọ̀rọ̀ yìí ó dẹ̀ ń lọ ṣùgbọ́n ní ìdàkíní àti ní ìdàkejì alákọ̀ọ́kọ́ ti ẹ̀kọ́ jẹ́ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ Sahara Reporter nítorí tí ò bá jẹ́ pé Sahara Reporter tó tètè gbé ọ̀rọ̀ yìí jáde tí bàbá fúnra wọn dẹ̀ dìde tán jáde tán debunk ọ̀rọ̀ yìí lórí program ọmọ Lucas ìdí èyí ànímọ̀ ibi tí ọ̀rọ̀ ń lọ ànímọ̀ ìpìlẹ̀ àwọn olóṣèlú yìí ìjẹ́ ó bójúmu láàrin ìlú tàbí nínú ayé kárí ẹnìkan kó gbójú gbóyà kó lérò yìí pé gbogbo movement tí àwa ọmọ Oòduà tí a ń pètèpèrò tá a ń rìn àti ohun tí a ti lórí ìrìn tá a ń rìn tá a ti pòfo oríṣiríṣi ẹ̀mí ńbẹ̀ lẹ̀mí àdògán lọ sí pẹ̀lú ẹ̀mí àfáà nílé Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti ọ̀pọ̀ tó jẹ́ pé wọ́n ti pòfo dúkìá wọn ní ìdàkíní tàbí ìdàkejì tàbí irú àwọn èèyàn wa tó ti jẹ́ pé Ọlọ́run ní ìgàngán tàbí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ó wá yà mí lẹ́nu wípé àwọn kan lè pa ìmọ̀ pọ̀ wọ́n lè pa ọ̀rọ̀ pọ̀ wọ́n lè pa ìṣesí pọ̀ láti wá dojú gbogbo ọmọ Oòduà lulẹ̀ láti bìwáwó lulẹ̀ pẹ̀lú gbogbo ariwo tí àwọn agitation pẹ̀lú gbogbo àwọn ọ̀pọ̀ èèyàn ní ìdágọ́rọ̀ èèyàn l'Oǹdó ni ní Ọ̀yọ́ ni ní Ògùn ní ìlú Èkó títí wá dé ìlú Èkìtì ó ṣe mí láàánú pé a lè gbọ́ wípé akọ̀tí ń banú ara ẹ̀ jẹ́ tínú ẹ̀ ń dùn tí ò mọ̀ pé ibi tóun máa sùn sí ibẹ̀ lòun bàjẹ́ ṣé nítorí pé ẹ ti rí bàbá wa Professor Akíntóyè bàbá ọlọ́lá jùlọ èèyàn pàtàkì ẹ ti rí wọn lágbàlagbà ẹ dẹ̀ lérò wípé níbi tí ọjọ́ orí wọn dé láti lè kó wa jáde kó nínú lórí ilẹ̀ Nàìjíríà bọ́ sí orílẹ̀-èdè wa Yorùbá ẹ̀yin lérò pé ẹ lè sabotage gbogbo effort èèyàn ó jẹ́ ìgbanilójútì alákọ̀ọ́kọ́ Dr. Oríire láti ìlú wa ní ìlú Èkìtì nítorí pé Yorùbá ni yín pẹ̀lú gbogbo àwọn ẹ̀mẹ̀wá yín tẹ́ gbéra tẹ́ gba ìlú Republic of Benin lọ kí ni mission yín tẹ́ fi lọ síbẹ̀ a fẹ́ mọ ìdí àti ohun tó gbé yín lọ sínú láti lọ rí bàbá ṣé ẹ fẹ́ gba ipò mọ́ bàbá lọ́wọ́ ni àbẹ́ fẹ́ yí gbogbo ojú tá à ń ṣe délẹ̀ nítorí pé nínú interview tá à ń gbọ́ lórí program tí Yèyé Dára ṣe lánàá a rí pé program yẹn ẹni tí wọ́n ń béèrè question lọ́wọ́ ẹ̀ yìí lórí Dr. Oríire yìí ẹni yẹn ń yí wa sọ́tún ń yí wa sósì ó ń yí Dára sọ́tún ń yí Dára sósì àgbàlá àgbàbọ̀ ẹni yìí bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀yin lẹ lọ bá bàbá nílùú Republic of Benin ẹ̀yin lẹ mọ ète àti ìkánú yín ẹ̀yin lẹ mọ ohun tẹ́ ẹ fẹ́ gain ìdí ẹ̀yẹ̀dẹ̀ ni ẹ dé fúnra yín náà lẹ́nu ẹ̀fẹ́ náà ara yín sọ pé gbogbo fọ́tò àti gbogbo ohun tẹ́ ẹ lọ ṣe ẹ̀yin lẹ download ẹ̀ sórí platform yín ìdí èyí ká wá kí ṣòwò rẹ̀ pẹ̀lú àwọn Sahara Reporter tó tètè jẹ́ ká mọ bí tá à ń lọ tó tètè jẹ́ ká mọ bí tẹ́ ẹ gọ sí tó tètè jẹ́ ká mọ bí ibi tẹ́ ẹ wà pé ẹ ṣe tiwa ní ilẹ̀ Oòduà nítorí pé àtàmọ̀ òun lẹ́ ń gbé jáde lánàá bẹ́ẹ̀ ṣe ń gbé jáde lórí bàbá Èkìtì bẹ́ẹ̀ náà lẹ́ tún fọ̀rọ̀ kan ọmọ Lucas kí lẹ́ tún fẹ́ kí ọmọ Lucas ṣe o ọmọ Lucas ní gbogbo ìgbà
kéèyàn wà láàárín ìlú tẹ́ pé DSS wà ń bẹ̀ àwọn àmì wà ń bẹ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nínú àwọn ọlọ́pàá ó wà ń bẹ̀ tẹ́ pé arákùnrin yìí kò bẹ̀rù ó ń lọ sọ́tún ó ń lọ sósì àti pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan ó gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ ni iṣẹ́ wo lẹ gbé fún Ọmọlúkà yìí tó ń ṣe tẹ́ ẹ bá fowó ránṣẹ́ sí tàbí tí àwọn ará òkè òkè má fowó ránṣẹ́ sí nínú owó yìí téèyàn kò ṣáà ní ṣe kó má mu minerals níbẹ̀ kò ní ṣe kó má mu pure water kò ní ṣe kó má wọ mọ́tò nínú àwọn owó tó fi ránṣẹ́ sí nítorí iṣẹ́ táwọn ò lè ṣe lórílẹ̀‐èdè yẹn lọ́wọ́n lòun náà ló ń ṣe káàkiri gbogbo ẹ̀yin tẹ́ wá ń takò ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ mọ̀ wípé ẹ ti èrò inú yín tí ò da pẹ̀lú èròǹgbà yín tó jẹ́ orí aburú ni ẹ mọ̀ fúnra yín pé iṣẹ́ ibi lẹ lọ ṣe àti pé kí ká kìlọ̀ fún bàbá ẹnu wọ̀ ò gbà láti kìlọ̀ fún yín nítorí ẹnu ọmọ ò gba ìyá pàdé mọ́ ẹ mọ ojú àwọn èèyàn tẹ́ ẹ máa bọwọ́ lọ́wọ́ wọn nítorí Dr. Oríire yìí kò sí ohun tí ò lè ṣe pẹ̀lú yín kò sí ìwà tí olóṣèlú ò lè lò fún láti rán wọn níṣẹ́ bí ńgbà tí èèyàn kan tó gbójú tó gbóyà tó náà Dr. Oríire láti gba ìlú Republic of Benin lọ láti lọ sojú gbogbo àwọn ọmọ Oòduà délẹ̀ ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì mi ò sọ pé Dr. Oríire ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó fún yín nítorí pé Nàìjíríà wà láyé Nàìjíríà ilẹ̀ Oòduà wà ní láyé ilẹ̀ Oòduà ẹ fi ilẹ̀ Oòduà sílẹ̀ lórí àyè tó wà ọ̀dẹ̀ ni a sì ń gòkè ni tó bá yá a máa padà nítorí pé orílẹ̀-èdè ni wá a máa padà gòkè àdè máa padà di olómìnira ìdí èyí lórí pé ká wá bọ́ síta lénìí tàbí ká gba Republic of Benin lọ nítorí pé self-ambition yín torí àti gbowó lọ́wọ́ bàbá wa Ahmed Bọ́lá Tinubu tàbí nítorí position kan àwọn ọmọ Yorùbá ò bá bàbá Bọ́lá Ahmed Tinubu jà even tíkẹ́ẹ̀tì bàbá wa Bọ́lá Tinubu nílé ní àwa Yorùbá nation yìí ló jẹ́ kí bàbá Bọ́lá Tinubu ní tíkẹ́ẹ̀tì yìí nítorí gbogbo àwọn agitation pẹ̀lú gbogbo òwà wa tá ń hù tí àwọn ará òkè ọya yìí tó yẹ pé bámúbámú ni mo yó ni wọ́n tó ti mọ̀ pé àwọn Yorùbá ń lọ ọ̀rọ̀ kan wà ní ọjọ́ àkọ́kọ́ lọ́hùn níjọ́ tí wọ́n lọ gbé ìmọ̀rùdúkọ wá nígbà ayé Àbáṣà mo sì rántí story yẹn ohun tí ìmọ̀rùdúkọ tó sọ fún wọn ní London bí ni pé ó ní àwọn ará bí yìí ó náà ní béèrè méjì láti béèrè lọ́wọ́ àwọn tí Àbáṣà rán wá ó ní alákọ̀ọ́kọ́ oníṣẹ́ ti sọ fún yín pé àwọn ń lọ ọ̀nà ọ̀wí bẹ́ẹ̀ ohun tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ní ó sì ṣeé ṣe o ó sọ pé ó sì ṣeé ṣe ó ní ṣùgbọ́n bí Yorùbá bá ti lè decide pé àwọn ń lọ ó ní gbogbo nǹkan náà ní oní kò sẹ́nìkan nínú ìlú Nàìjíríà tó lè dì wọ́n mú nítorí pé orí ló bá wa ṣe ló ní pé kí ìyà jẹ wá ní ilẹ̀ Oòduà tí ìyà ò bá jẹ wá ní ilẹ̀ Oòduà gbogbo wa èyí tó jáde lọ sí Libya èyí tó wà ní France èyí tó wà ní Germany èyí tó wà ní Dublin èyí tó wà ní Great Britain èyí tó wà ní America gbogbo wa nílẹ̀ lẹ́nu nítorí ọ̀làjú tó ti wà nínú ìlú wa láwọn ìlú ńláńlá tọ́lọ́run ti pèsè fún àwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọ̀làjú yìí ló gbé wa jáde ọ̀làjú yìí náà ló wà lára bàbá wa Professor Banji Akintoye pẹ̀lú bàbá wa Adéníran bẹ́ẹ̀ ọ̀làjú yìí náà ló wà lára Chief Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀làjú yìí náà ló wà lára màmá wa Onítìrí nítorí pé wọ́n ní àjẹbí ni nítorí a kì í ṣọmọ oko even èèyàn tó wà ní fíléèjì ó mọ nǹkan tó ń lọ láàrin ìlú lẹ́yìn tí mo dé lẹ́nu ọjọ́ yìí mo lọ sáwọn villages kan nínú àwọn ìwádìí mi gbogbo tí mo rí láàrin Èkó ni mo rí ní village wọ́n ṣe ń lẹ táìsì láàrin Èkó bẹ́ẹ̀ náà làwọn ará oko ń lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbẹ́ bọ́ọ̀ láàrin Èkó bẹ́ẹ̀ náà làwọn ará oko náà ń gbẹ́ tiwọn bẹ́ẹ̀ ṣe ń lo sólà láwọn kéékèèké yẹn bẹ́ẹ̀ náà làwọn náà ń lò láàrin ìlú láàrin fíléèjì lọ́hùn ìdí èyí ọ̀làjú tó ti wà lára wa láti orílẹ̀-èdè wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tá a fi ń jẹ́ Oòduà tá a fi ń jẹ́ ọmọ Yorùbá ọ̀làjú yìí náà ló bá a dé òkè òkun Ìmọ̀rùndúkọ̀ wa sọ nígbà yẹn lọ́hùn ó ní bí Yorùbá bá náà wọ́n lọ ó ní kò sí irinṣẹ́ kankan tẹ́ ẹ̀ lè fi dá wọn dúró ṣùgbọ́n níwọ̀n bá àgbà tá a ti sọ pé à ń lọ yìí
báwo lẹnìkan ṣe wá pètèpèrò tó máa nóhun Dr. Oríire pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wẹ̀ tẹ́ máa lọ bá bàbá nítorí pé ẹ ti rí pé bàbá pé àgbàlagbà ni wọ́n láti fẹ́ lọ kó bọ́ọ̀bọ́ bo bàbá lọ́wọ́. Coordinator rúùlù wo lẹ́yìn fẹ́ jẹ? Ṣé coordinator Abẹ́òkúta ni àbí ti Ọ̀yọ́ àbí ti Ìbàdàn? Ta ló mọ òkòlò yín lọ́yọ̀ọ́? Ẹlẹ́ẹ̀kejì, ọ̀gbẹ́ni tó ń jẹ́ Maxwell, nítorí nínú interview yẹn lánàá orúkọ méjì kan jáde, mi ò mọ̀ pé bẹ́ẹ̀ Maxwell yìí bóyá ó lórúkọ Yorùbá kan tí Maxwell tó ń bá bàbá Akíntóyè ṣiṣẹ́ yìí ń jẹ́. Tó bá jẹ́ pé Yorùbá ni ẹjá mọ̀ pé ọmọ Yorùbá ni, nítorí pé ẹnu ń kun ọ̀gbẹ́ni yìí màmá wa Onítìrí ti sọ̀rọ̀ nípa Maxwell yìí rí. Ẹlẹ́ẹ̀kejì la tún gbóhùn ẹ̀ lánàá pé òun ló pàṣẹ ohun tó ń ṣẹlẹ̀ gbogbo information yìí fún àwọn Sahara reporter. Ó dẹ̀ dùn mọ́ mi inú púpọ̀ nítorí tí ò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ à ní mọ èrò inú wọn. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀, àwọn tí Yèyé Dára ṣe interview fún lánàá, ọ̀gbẹ́ni yìí ń dárúkọ Okorocha. Báwo lọ ọ̀rọ̀ Okorocha ṣe wọ̀rọ̀ Yorùbá? Ẹjá wádìí àwọn ará bíi dáadáa o. Gbogbo àwọn orúkọ kan tí kì í ṣe orúkọ àwọn Yorùbá tá ń gbọ́ lórí movement wa tàbí tá ń gbọ́ lórí ìrìn wa, Orísun wa, stéètì mẹ́fà tá ń jà fún ní ilẹ̀ Oòduà. Mi ò lérò pé ihun tó jẹ́ Okorocha wà nínú orúkọ àwa Yorùbá. Ìdí ó di dandan ẹ̀yin èèyàn mi, ẹ bá wa gbé nǹkan yìí, ẹ bá mi share program yẹn jẹ́ ó débi tó yẹ kó dé. Àwọn bàbá gbẹ̀dọ̀ mọ̀, even Chief Sunday Adéyẹmọ Ìgbòho, bàbá gbẹ̀dọ̀ ní kó tó di pé bàbá lè gbé nǹkan kan jáde, bàbá gbẹ̀dọ̀ wà pẹ̀lú gbogbo àwọn èèyàn wọn. Láti pé kéèyàn kọ́kàn gbé proposal kan wá bá yín, kẹ́ẹ̀dẹ̀ ti tẹ́wọ́ kẹ́ẹ̀gbà kẹ́ẹ̀wò, kẹ́ẹ̀wá lérò pé bẹ́ẹ̀ nínú ẹ̀ ṣe rí. Àwọn olóṣèlú tá ń wòye èèyàn bí ni wọ́n. Ọmọ ọgbọ́n àyínìke ọgbọ́n tán lè fi dojú èèyàn bolẹ̀. Wọ́n dẹ̀ ti mọ̀ pé àgbàlagbà ni bàbá. Ìdí èyí, gbogbo àwọn orúkọ tá ń gbọ́ Maxwell yìí, ẹnu kún màmá Onítìrí ti sọ nípa ẹ̀. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni Okorocha tá a tún gbọ́ tí àwọn Dr. Oríire ń sọ̀rọ̀ nípa ẹ̀ lánàá. Ẹ já ṣe ìwádìí wọn dáadáa. Ìdí ilé tọ̀nà ẹnì kankan ò ní bàjẹ́. Bàbá Professor Akíntóyè, bàbá wa olùlànà, ọjọ́ yẹn dalẹ̀, àsíá òmìnira ilẹ̀ Oòduà tẹ́ máa bá wa nà. Ọlọ́run á fún yín ní okun àtagbára àní ṣe lẹ́yìn yín bàbá. Ẹlẹ́ẹ̀kejì bàbá Professor Adéníran, ẹ̀yin mo mọ̀ pé ọjọ́ orí súnmọ́ra wọn díẹ̀, bàbá dàgbà jọ yín lọ. Ṣùgbọ́n ẹ bá bójútó bàbá, ẹ má gba àwọn èèyàn, exactly àwọn Nàìjíríà, àwọn Yorùbá olóṣèlú, wọ́n mọ ohun tó ń ṣe láti dojú gbogbo ohun tá à ń ṣe yìí bolẹ̀. Àwọn Fúlàní tá a dẹ̀ ń sọ yìí gbọ́n, mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan sí i, ní ìdàkíní ìdàkejì, kì í ṣe olóṣèlú, kì í ṣe àwọn ọmọ Oòduà òṣèlú là ń bájà. Àwa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀ wa, ìlú Oòduà là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹnikẹ́ni bó bá lọ dìbò déédéé ni. Even àwọn ọmọ kan tó ń campaign fáwọn APC ó ní òun ṣàṣù. Ìyẹn torí ẹ̀ pé ká dìbọn kẹ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni nínú wọn tó bá ti kọjá ààyè wọn tó bá ti wá sọ̀rọ̀ lórí wípé káwọ ọmọ Oòduà ká má lọ, ẹnìyẹn ó máa rí ìbínú alálẹ̀ ni. Even Fúnkẹ́ Akíndélé mo sọ̀rọ̀ ẹ̀ náà ní ìjẹta bóde jáná ni. Tó bá jẹ́ pé orí pé ó ń lọ campaign fún rẹ̀ lórí PDP ni, ọmọ ẹnìkan ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ mú ilẹ̀kẹ̀ ká fi sídìí ọmọ olómi. Wọ́n ní ẹja fọ́ lẹ́rán ká máa wò wọ́n. Àgbo wa a tó láti fọ́ lẹ́rán ká máa wò wọ́n. Wọ́n ní náà lé lọ́mọ ẹran kó máa jó ló máa yá gbẹ̀yìn. Gbogbo àwọn tó sì ń ṣe nǹkan yìí, gbogbo ohun tó ṣẹlẹ̀ ní Ìgàngán tàbí tó ṣẹlẹ̀ ní Ṣáṣá tàbí tó ń ṣẹlẹ̀ láwọn ajínigbé, Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí wọn. Ìdí èyí, ẹ bá wa ṣe ìwádìí Maxwell yìí dáadáa. Ẹnu ṣe ń kún ọ̀gbẹ́ni yìí púpọ̀ jù. Tí ò bá wọ̀, ẹ jẹ́ ó resign tó bá jẹ́ pé kò ní í ṣe pẹ̀lú Oòduà, tó bá jẹ́ pé àwọn olóṣèlú ló wá plant ẹ̀ pẹ̀lú bàbá Akíntóyè. Tó bá fi jẹ́ àwọn ni,
ẹ jẹ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ kán dá ọ̀gbẹ́ni yìí dúró nítorí màmá Onítìrí ó complain pé ó lójú information tóun lè gbé jáde pé táwọn ò bá parí nǹkan kan táwọn ò lè sọ̀rọ̀ irú gbogbo ọ̀rọ̀ yìí náà ni arábìnrin yẹn ìyàwó Ṣífẹ́ǹkẹ́ Abíọ́lá ó mọ ohun tó ń sọ ẹnu ti tún kan ọ̀gbẹ́ni yìí lánàá ṣùgbọ́n nítorí pé àwọn arábí yìí mọ̀ pé àṣírí àwọn ti tú Ọlọ́run ló ní kí Sahara Desert àbí Sahara Reporter ìyẹn Sowore tó jẹ́ chairman company yẹn Ọlọ́run ló ní kó tú àṣírí wọn jáde nítorí pé àwọn ò ní mọ ohun tó ń ṣẹlẹ̀ ọba ti bá gbogbo nǹkan jẹ́ kó tó di pé àṣírí máa bọ́ síta ṣùgbọ́n Ọlọ́run ló ní kí Sahara Reporter kó tú àṣírí wọn ìdí èyí Maxwell yìí nídìí àti ṣe ìwádìí ẹ̀ wò tí ò bá níṣẹ́ kó lọ wá iṣẹ́ tó bá jẹ́ pé àwọn ọmọ Oòduà náà fẹ́ tà jẹun tàbí láti betray wa kó nítorí yẹn kó ṣọ́rẹ̀ èmi ò tí accuse ẹbọ tó ti ń dèèyàn méjì nítorí ìyàwó Onítìrí sọ nípa ẹ bẹ́ẹ̀ náà làwọn ará Èkìtì tún sọ lánàá àwọn ọmọ Yorùbá ò fi ọ̀rọ̀ ilẹ̀ Oòduà ṣeré tí ẹ bá jẹ́ nítorí ohun tẹ́ ẹ fẹ́ jẹ kò sẹ́nìkan even adìyẹ tí ò nílé tí ò lọ́nà èrà rẹ tí ò nílé tí ò lọ́nà tó bá jí láàárọ̀ ń wá nǹkan pẹ́ńpẹ́ tó ń jẹ láì kọ́lé láì ní nǹkan kan gbogbo làálàá kòkó ilé ní mọ́tò ní hòtẹ́ẹ̀lì ní gbogbo nǹkan Ọlọ́run ló ní gbogbo ẹ̀ nítorí asán nínú asán ìmúlẹ̀mọ́fọ́ òun ní gbogbo ẹ̀ já sí kí ni kìràkìtà yín tẹ́ ń ṣe lórí ayé nítorí owó à ń sọ̀rọ̀ ilẹ̀ Oòduà ká ní nation títí wá ká ní Yorùbá nation ẹ̀yin ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóṣèlú tí bàbá Bọ́lá Tinubu bá bọ́ síta tá a dẹ̀ rí jẹ̀ǹdọ́ náà tí ẹ̀ náà bọ́ síta lẹ́kọ̀ọ́ ẹnìkan ò bẹ́nìkan kan jà sí ṣùgbọ́n iná lélẹ́ran lọ́mọ ẹranko wọ́n sì máa yá gbẹ̀yìn nítorí pé a máa padà na fúláàgì wa sókè tí ò sí ohun tó lè dá wa dúró Yorùbá ti rẹ́dì láti lọ a dẹ̀ ti sign petition wa gbogbo àwọn ètò kọ̀ọ̀kan tó kù òun là ń bá lọ lọ́wọ́ ṣùgbọ́n kí wọ́n má sún ẹ̀ yìí mi ò mọ bó o ṣe dàgbà tó even mi ò mọ bí mo ṣe lè describe ẹ nítorí pé ó ń di ọ̀rọ̀ méjì ó lójú kọ́ọ̀lù tẹ́ ẹ gbẹ́dọ̀ jẹ́ kí bàbá rí àwọn àdàmọ̀dè èèyàn àwọn òṣèránkò òṣèèyàn àtàwọn kan àwọn bàbá kan pé wọn ní Afẹ́nifẹ́re àwọn bàbá fẹ́ gbogbo ọmọ Oòduà fẹ́ bí Afẹ́nifẹ́ bí ni wọ́n tẹ́ ẹ bá jẹ́ pé ẹ fọ́mọ Oòduà fẹ́ bí ṣebí bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́yìn tẹ̀ ẹ̀nà olóṣèlú lẹ́ ń ṣe ẹni rìsọ́ṣọ́rì lẹ́ ń wí ẹ̀ tún dúró lórí rìsọ́ṣọ́rì mọ́sìn orí ọ̀rọ̀ Peter Obi lẹ́ tún lọ pariwo ṣe yíbò ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá tá a bá lajú nu wa Haúsá sì bẹ́tà yíbò even Fúlàní tá ń sọ̀rọ̀ nípa wọn Fúlàní ìbílẹ̀ kì í ṣọ̀tá wa àwọn bòròró táwọn ìjọba ìlú yìí àbí tí àwọn ará òkè ọya tó ń lọ kó wá wọlé orílẹ̀-èdè Nàìjíríà àwọn ló wọ́n ń ba ìlú Nàìjíríà jẹ́ wọ́n ṣe ń kó ẹran wọn wá láti Republic of Benin bẹ́ẹ̀ náà náà kó wá láti Ghana bẹ́ẹ̀ náà náà kó wá láti Mali bẹ́ẹ̀ náà náà kó wá láti Central Africa nítorí àti tajà nítorí population ìlú Nàìjíríà ṣùgbọ́n ìjọba ìlú ní àwọn ará òkè ọya onímàgòmágó màgòmágó wọn pọ̀ wọ́n ṣe lọ pín gbogbo local government fúnra wọn lọ́hùn ìlú mi tí ó tó ìlú mẹ́jọ wọ́n fún ní odidi local government nǹkan tó didi ìlú tó ń pa million tó ń pa billions lọ fún wọn the same thing allocation kan náà pín fún wọn ṣé wọ́n pọ̀ tó wà náà lọ kó àwọn èèyàn wá ní gbogbo ìgbà tó ń bá ti fẹ́ dìbò láti inú Niger wá láti inú Chad wá láti inú Burkina Faso wá ṣé wọ́n pọ̀ tó wà nìyẹn ẹ̀yin náà lajú inú yẹn kárí ṣùgbọ́n ní ìdàkejì àwọn bàbá Afẹ́nifẹ́ bí tẹ́ ẹ̀ wá rí Bọ́lá Tinubu sí nǹkan kan tẹ́ ẹ̀ gbé ọ̀tẹ̀ ìdìbò sílẹ̀ tó wá jẹ́ pé Peter Obi lẹ́ ń lọ campaign fún kí ni Peter Obi fẹ́ mú jáde ẹ jọ̀wọ́ èèyàn yẹn bá mi share program yìí kó lè débi tó máa dé nítorí ẹ̀yin Yorùbá ẹ̀ rí mo ń pariwo lẹ́ẹ̀kan sí mo tún sọ end of SARS tó ṣẹlẹ̀ àwọn ọmọ wa pẹ̀lú àwọn èèyàn wa
ọmú ní ìrọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ ṣùgbọ́n gbogbo lé gbogbo nǹkan ní ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá tó ń bàjẹ́ àwọn Yíbò ló bàjẹ́. ọ̀gá wọn tó náà wà lórí Biafra rédíò lọ́jọ́ yẹn tó ń kọ́dínéètì wọn náà ń jẹ́ṣẹ́ fún jẹ́nẹ́rà kínní kan àwọn ti destroy bíi àwọn ti balágbàjẹ́ kan jẹ́ àwọn ti jó police station eléyìí àwọn ti jó BTR wọn kí làwa Yorùbá ṣe fáwọn Yíbò. tẹ́ ẹ bá dẹ̀ lọ wo ìpìlẹ̀ látòrí ìpìlẹ̀ ní bàbá Nnamdi Azikiwe ló ti kọ́ da bàbá Awólọ́wọ̀ òun bàbá Nnamdi Azikiwe ló ní ìbòjú ṣùgbọ́n kò ní síìtì púpọ̀ Awólọ́wọ̀ ló tẹ̀lé Òkè Ọya ló tẹ̀lé wọn àgbàlá àgbàbọ̀ bàbá lọ gba fìdí hẹ́ ẹlẹ́ẹ̀kejì Agunyinrosu ló overthrow government Nnamdi Azikiwe pẹ̀lú bàbá Azikiwe náà ti bàbá Awólọ́wọ̀ mọ́lé ọ̀hún sí bàbá sílẹ̀ Agunyinrosu overthrow government lẹ́yìn tó ṣe yẹn tán gbogbo ọjọ́ tó lò ń bẹ̀ kó tó di pé kántákùpù ṣẹlẹ̀ àwa náà ń fi gbogbo ohun tó jẹ́ ilẹ̀ Yíbò lápapọ̀ kò tó Ọ̀yọ́ state ìdí èyí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ rí gbogbo yín ní àkókò yìí ariwo Peter Obi lẹ tún lọ pariwo kí ló ń ṣe yín náà ẹ ṣe kú náà ẹ ṣe fọ́ra ẹ ṣe fọ́jú ẹ ṣe fọ́ra bẹ́yìn pẹ̀lú Yíbò tẹ́ bá jọ dòwò pọ̀ mọ́ ṣe máa yí yín ní àgbo dànù náà wá ẹ̀ẹ́dẹ̀ rí gbogbo wàhálà wọn bí tó bá ti wẹ̀ nìkan ò lè wọ̀ òun ló ṣe wọ́n tó pa èdè wọn mọ́ tẹ́nìkan kan ò lè bá wọn sọ láńgbèjì wọn ẹnìkan kan ò lè bá wọn sọ nítorí gbogbo iṣẹ́ bí mọ́sàlá kìnnápà àwọn ló bẹ̀rẹ̀ ẹ lọ káàkiri lórílẹ̀‐èdè ẹ lọ sí Libya ẹ lọ wò wá wọn ẹ lọ wò wá táwọn náà hù ẹ lọ sí Singapore ẹ lọ wo ohun tó ń ṣe ń bẹ̀ gbogbo ibi tó ń bá ti dé náà fẹ́ bàjẹ́ kí ni àwa Yorùbá ìbéèrè lọ́wọ́ èmi pẹ̀lú ẹ̀yin tó ń wò mí kí la gbà lọ́wọ́ wọn tó fi wá jẹ́ pé bàbá Afẹ́nifẹ́bi wọ́n wá ń gbìyànjú láti gbé wa lọ sórí ọ̀dọ̀ àwọn ọmọ Ìgbò yìí láti tún lọ tìwá bá abẹ́ wọn ṣọmọ ẹnìkan ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ fìdílẹ̀kẹ̀ sídìí ọmọ odò míì ni ṣé bẹ́ẹ̀ náà ni bàbá Bọ́lá Tinubu náà tiẹ̀ ṣe wá burú tó ṣé ẹ lérò pé àwọn Yíbò ń lé target Abuja kọ́ ní ìṣòro wọn Lagos State and Ogun State òun ní ìṣòro wọn títí wọn gan burú ju èyí táwọn Fúlàní ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lọ ní ìgbà táwọn overthrow government nígbà ayé àwọn Agunyinrosu gbogbo ministry pẹ̀lú gbogbo parasitata tó wà àwọn èèyàn wọn náà ń fi síbẹ̀ ẹ̀yin èèyàn ẹ̀dẹ̀ lajú ọ̀rọ̀ ẹ̀sìn Christian lẹ́tún sọ kí ló ṣe gbogbo àwọn tó wà ń bẹ àwọn tó jẹ́ ṣìtánì ní gbogbo àwọn olóṣèlú èèyàn mélòó ló jẹ́ ẹni Ọlọ́run nínú wọn wọ́n jẹ́ ẹni Ọlọ́run náà pààyàn lẹ̀ débẹ̀ wọ́n jẹ́ ẹni Ọlọ́run náà pààyàn ní gbọ̀ngàn náà débẹ̀ wọ́n jẹ́ ẹni Ọlọ́run náà pààyàn ní ṣáṣá láàrin wọn bẹ̀ wọ́n jẹ́ ẹni Ọlọ́run náà bà gbogbo nǹkan jẹ́ ní alábàárọ̀gbó táàrí wọn kí ló dé tẹ̀yin ọmọ Yorùbá tí ó jẹ́ pé ẹ wá dojú kolẹ̀ inú yín wá ìfúnyín mọbi tẹ́ ń lọ mọbi tẹ́ ń yà bá a dẹ̀ ṣe ń pariwo lé Oòduà yìí tó ẹ̀yin yìí náà ló jẹ́ tẹ̀lé wa lẹ́yìn ọ̀nà ń kógun wá ẹ̀rí tán lọ kó gbogbo àwọn ará òkè gbogbo àwọn ará Nìjẹ̀ àwọn Ṣàdíà tán lọ kó wọn wá bá wa tí ìrònú ọ̀pọ̀ kọ́lé tí ò mọ ohun tó ń ṣe ńgbà tí wàhálà bá ṣẹlẹ̀ sódìgbà yẹn lẹ̀ṣẹ̀ máa tó múra adẹ̀ ń sẹ́ ẹ̀kọ́ tí ikún Sunday Igboho ṣe é dání ọmọ bá ṣe ń ṣe nì ṣùgbọ́n ní ìdàkejì mo wá fẹ́ mú ọ̀rọ̀ wá sórí ọ̀rọ̀ Chief Sunday Adéyẹmọ Igboho lẹ́nìí nítorí pé àwọn bàbá wa Akíntóyè pẹ̀lú bàbá Adéníran pẹ̀lú màmá wa Onítìrí pẹ̀lú gbogbo ẹ̀yin ẹ̀mẹ̀wà ẹ̀yin agitation pátápátá ní òkè òkun àti ní Nàìjíríà ìjẹ́ bàbá wa Akíntóyè tiẹ̀ pé ààrẹ Gani Adams ìjẹ́ tiẹ̀ pé wọ́n sì dá kọ́ńkọ́ meeting lẹ́yìn tẹ́ ti wà ní Republic of Benin yìí ìjẹ́ tiẹ̀ yìn fẹ́ sí Gani Adams pẹ̀lú gbogbo àwọn OPC ẹ̀ pé ẹ ní ìpàdé àpapọ̀ ẹnìkan ò lè dá nǹkan yìí ṣe gbogbo wa nítorí pé ní ìdàkejì ààrẹ Gani Adams bàbá wa Aláàfin Ọ̀yọ́ ló fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó dẹ̀ jẹ́ olórí ó jẹ́ ògbóǹtarìgì kan nínú àwọn OPC bẹ́ẹ̀ náà ni
fashion wà. Gbogbo àwọn ẹni yìí la gbọ́dọ̀ carry along. Ọ̀ndẹ̀ ní àrò mẹ́ta kì í dọ̀bẹ̀nù. Àwọn tó wà nílé nìyẹn gbogbo agbọ́dọ̀ pawọ́pọ̀ lórí ohun tá à ń ṣe. Nítorí pé ìbí òjù bí mo ṣe bí ẹrú náà bí ọmọ bẹ́nìkan bá jẹ́ aládé ẹnìkan á jẹ́ olóyè ẹnìkan á jẹ́ akọ́dà ẹnìkan á jẹ́ bọ̀rọ̀kìnní. Ìbí òjù bí bàbá wa Akíntóyè pẹ̀lú àwọn màmá wa Onítìrí àti ọ̀pọ̀ èèyàn àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹjẹ́ á gbé ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ẹjẹ́ á gbé tì. Ẹ pé Chief Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú àwọn ẹmẹ̀wẹ̀ àtàwọn fashion. A ní ìdí láti jọ ṣe ìpàdé èyí tó kún tó ṣọ́. Tá a bá ti wá rí èèyàn kan tí a wá pè sípàdé yẹn tó bá náà wọ̀n wá ẹ fi sáyé ẹ̀ ọ̀rọ̀ ìrẹ́lẹ̀ kì í ṣọ̀rọ̀ èébú kì í dẹ̀ ṣe ọ̀rọ̀ ọjà. Ẹ̀yin Àwórì general mo wá sọ́dọ̀ yín nítorí pé ó ń bọ̀ àwọn lẹ́ńdẹ̀ẹ́dẹ̀ òun làwọn kan náà ń lọ nọ́mbọ̀. Ẹ rántí pé gbogbo nǹkan tẹ́ ẹ ní ní ilẹ̀ Àwórì òjò ló ti dé omi ló ti dé ọ̀gbàrá ló dé ẹdẹ Ṣàngó ọ̀tẹ̀ lọ́wọ́ òjò títí lọ bẹ́ẹ̀ kí gbogbo yín ká lajú yín sílẹ̀ ó ní kàkà kẹ́kù má jẹ sèse ẹ ṣá lè bá wa ṣe ọ̀rọ̀ Oòduà ẹ̀yin Àwórì tẹ́ ẹ bá dẹ̀ bá wa ṣe ọ̀rọ̀ Oòduà gbogbo yín ẹ gbẹ́dọ̀ rántí ní àpapọ̀ ẹ má lọ dìbò fún Peter Obi àwọn Yíbò kì í ṣe ọ̀rẹ́ wa ọmọ ẹnìkan kì í ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ mú ilẹ̀kẹ̀ ká fi sídìí ọmọ olómìn kàkà kẹ́ dìbò fún Peter Obi bàbá Ahmed Bọ́lá Tinubu wà ń bẹ̀ ọ̀rọ̀ Christian Muslim òun kọ́ ló ń ṣẹlẹ̀ tí bàbá yìí bá jẹ́ pé èèyàn kan tó jẹ́ fanatic Muslim ni ìyàwó wọn sẹ́nitọ́ Rẹ̀mí ó di dandan kó ti lọ sí Mẹ́kà kó máa borí pásítọ̀ lóbìnrin yìí bàbá yìí ò ṣe bẹ́ẹ̀ àwọn olóṣèlú wọn kì í ṣe èèyàn Ọlọ́run ọ̀bọ̀gí wọn ọ̀bọ̀pẹ̀ wọn kì í ṣe onígbàgbọ́ kì í ṣe onímàle ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí ìbáà jẹ́ Muslim ticket ẹ̀yin èèyàn mi kàkà pé kẹ́ ẹ wá lọ dìbò fún Peter Obi ẹ má fi bàbá Bọ́lá Tinubu lọ́rùn sílẹ̀ bàbá Bọ́lá Tinubu náà sì lè níṣẹ́ tó lè ṣe fún wa nítorí pàápàá ọmọ Yorùbá ni wọ́n ọmọ Ọ̀rágbìjí ni wọ́n ọmọ Ọ̀rá aná ni wọ́n. ìdí èyí ọ̀rọ̀ mi tí mo wá ń sọ yìí kẹ́ni kọ̀ọ̀kan wa ká láti wá sílẹ̀ kéti ekulé kó gbọ́ kó sọ fún toko kí gbogbo akámọ́ ibi tá ń lọ ọ̀rọ̀ Oòduà ẹjọ́ tá a bá máa nà fúláàgì wa sókè a máa nà sókè ẹnìkan kan ò lè dí wa mú nítorí pé a ní kápá lórí àwọn olóṣèlú ẹ lè ní ọmọ dìbò tẹ́ ẹ bá dẹ̀ ní kán má gbé tán bá gbé Fúlàní tán bá fi ṣiṣẹ́ tán bá gbé wá sórí Lagos State àbógun State tán fi wọ́n jẹ gómìnà kí lẹ ti fẹ́ ṣe ṣágbára òkò lọ́wọ́ yín mi ò sọ pé APC or PDP dá ṣùgbọ́n ní ìdàkejì ṣèbí nínú ẹ̀ náà láti ń ṣeun tá à ń ṣe ẹnjìníà Ṣèyí Mákindé ò ní káwọn èèyàn má ṣe rálì bẹ́ẹ̀ ni Dàpọ̀ Abíọ́dún ò ní pé kéèyàn má ṣe rálì l'Abẹ́òkúta even ní Ondo State Àkẹ́tì kò sọ pé kéèyàn má ṣe rálì gbogbo ẹ̀yin tẹ́ ń jáde káàkiri ní